أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Akiwani kiki Islam, ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, oore Ọlọ́run tí ò lópin kó máa bá ẹnìkankan wa gbé. A dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó lẹ́tọ̀ọ́ sí gbogbo ọpẹ́, ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba títí láíláí. A fi àtàrà Ọlọ́run akí ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. A fi àtàrà ànábì wa Muhammad. Gbogbo àwọn sàábé ànábì lọ́kùnrin àti lóbìnrin, àwọn tábìrin àti gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run lápapọ̀, Ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ fún wọn. Àmín. Èyí tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ lónìí lábẹ́ al-Islam wal-Hayat, Islam and life. Òun náà ni al-fahsu tibbiyu, medical examination before marriage. Èyí tá a rí kanú al-Qur'ani, òun náà ni wípé ma farratna fil kitabi min shay'in. Ọlọ́run ní kò sí kinní kan táwa Ọlọ́run tá a júwe rẹ̀ sínú al-Qur'ani fún yín. Ohun tó ti ṣẹlẹ̀ síwájú a ròyìn ẹ̀ sínú al-Qur'ani. Ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ a ti ròyìn ẹ̀ sínú al-Qur'ani. Ohun tí ó tún padà máa ṣẹlẹ̀ ń bẹ nínú al-Qur'ani. Bàbá fẹ́ sọ̀rọ̀ nípa medical examination before marriage, àyẹ̀wò tó lóyìnbó dé síwájú ìgbéyàwó. Kí ni al-Qur'ani sọ ń pa ẹ̀? Wallahu ja'ala lakum min anfusikum azwajan. A lè sọ̀rọ̀ nípa rẹ̀ àfi ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa kí ni Ọlọ́run fi torí ẹ̀ gbé ìgbéyàwó kalẹ̀. Bàbá ti mọ̀ ń tọ́lọ́run fi torí ẹ̀ gbé ìgbéyàwó kalẹ̀, látò wá mọ pàtàkì medical examination before marriage. Wallahu ja'ala lakum min anfusikum azwajan. Nínú Suratu Nahl, aya 72, Ọlọ́run ní wallahu ja'ala lakum. Min anfusikum azwajan. Ọlọ́run ní Ọlọ́run tó dá yín, òun náà ló dá àwọn ìyàwó yín látara yín. Òun náà ló mú àwọn ìyàwó yín jáde láti ara yín. Min anfusikum azwajan. Àtìyàwó rẹ̀, àtìyàwó bú, àtara wa náà lọ́lọ́run ti mú jáde. Bẹ́ẹ̀ mi ò bá ṣe àdúrà yóò ní Ọlọ́run dákun fún mi níyàwó mi. Ọlọ́run bá kọ́ lọ́dọ̀ rẹ̀ pé ìyàwó rẹ̀, ìyàwó tí ó mọ̀ pa ọ́ lẹ́kún ní ńkọ́. Ìwọ sì ló ń ṣàdúrà yìí pé Ọlọ́run dákun fún mi níyàwó tèmi gẹ́gẹ́. Àdúrà tó yẹ ká mọ ṣe ni wípé Ọlọ́run dákun fún wa níyàwó rẹ̀. Min anfusikum azwajan. Àtìyàwó tí ò dá náà, àtara wa náà lọ́lọ́run ti mú jáde. Waja'ala lakum min azwajikum banina wa hafadatan. Ọlọ́run ní látara àwọn ìyàwó yín náà láti wá mú ọmọ jáde. Banina wa hafadatan. Látara wa ìyàwó yín láti mú ọkùnrin àtobìnrin jáde. Wa hafadatan. Níbẹ̀ náà láti wá mú ọmọ jáde. In túmọ̀ yìí pé ìtọ́lọ́run fi torí ẹ̀ gbé ìgbéyàwó kalẹ̀, òun náà ní ká lè bí sí, ká lè rẹ̀ sí. Níjọ́ tí ìgbéyàwó ò bá ti wá ní lídì sí ọmọ bíbí, Islam ó takò. Nítorí ànábì wa Muhammad, arákùnrin kan wá bá ànábì, ó ní mo rọ́mọbìnrin kan ní, ó rẹwà, ó sì wù mí, àmọ́ o ṣùgbọ́n kan bẹ lára ẹ̀. Ànábì wa ń bi léèrè wípé kí ni ṣùgbọ́n náà? Ó ní bọ́mọbìnrin yìí ti dáa tó kò lè bímọ. Ẹ dákun ẹjá sọ pé Allahu Akbar. Ànábì ní kó o fẹ́ obìnrin tó búrẹ́wà tó sì lè bímọ, ó lọ́lá ju kó o fẹ́ obìnrin tó rẹwà tí ò lè bímọ lọ. Ìtumọ̀ yìí pé lára ń tọ́lọ̀ fi torí ẹ̀ ṣe fífẹ́ra wa sílé lófin, òun náà ní nítorí ká lè bá àmọ́ bí sí. Àkọ́kọ́ nù, Ọlọ́run fẹ́ ká bímọ. Ẹlẹ́ẹ̀kejì, wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. Nínú Suratu Nahl la lọ nísìn, aya 72.
àwa lọ́nu súrátù Rúùmì àyà 21 Ọlọ́run ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan. Ọlọ́run nínú àmì èmi Ọlọ́run tẹ́ ẹ fi mọ̀ wípé èmi lọ́ba ọ̀kan ṣoṣo. an khalaqa lakum min anfusikum azwajan. Òun náà ni wípé mi ò dá yín lẹ́yìn nìkan, mo dá yín ní méjì. Bí a bá ti rí ọkọ á rí ìyàwó, bá a bá ti rí ìyàwó á rọkọ. litaskunu ilayha. Litaskunu ilayha. Ọlọ́run ní ìdí ẹlẹ́ẹ̀kejì tá a fi ṣe ìgbéyàwó lẹ́tọ̀ọ́ fún yín òun náà ni asẹ́kìnà kẹ́lẹ́ bá a mọ nífọ̀kànbalẹ̀. litaskunu ilayha. Ẹ bá ti ṣe wàhálà lọ látàárọ̀, Ọlọ́run ò fẹ́ ká fi depression para wa. Ọlọ́run ò fẹ́ ká fún depression láàyè nínú ìgbésí ayé wa. Kò sẹ́ni tí ò níbi tí bàtà ti ń ta lẹ́sẹ̀. Ẹni a bá rojọ́ lọ bá òun nìkan ni ó mọ tí à ń bá jà, ni ó mọ tá à ń bá kíra. Ẹni àbá sì sọ fún yóò mọ̀ wípé ẹ̀ bá ti dákẹ́ yìí náà bóyá gbogbo tá à ń fẹ́ pátá lọ́dọ̀ ti ṣe. litaskunu ilayha. Bàbá ti wá ṣe wàhálà lọ látàárọ̀ tá a bá délé kárí ìyàwó bá sọ̀rọ̀, kárí èèyàn frustrate wa, kárí èèyàn pa wá lẹ́rìn, kárí èèyàn bá wa ṣeré. Àṣẹkìnà níjọ́ tí a bá ti wá rí fọkànbalẹ̀ mọ́ nínú marriage, Islam ní who marriage bẹ́ẹ̀ ká call for divorce. Ẹni tá a bá wá fẹ́fẹ́ tá a bá ti rí pé a lè rí fọkànbalẹ̀ látàrẹ̀, Islam ní ká mọ́ lọ bẹ̀, no go area ni. Ìtumọ̀ yìí pé ńgbà mí bẹ tá a bá fẹ́ràn èèyàn tí wọ́n wá sọ fún wa pé ẹni tó fẹ́ràn yìí kò lálàáfíà, má fi agídí sọ pé ìfẹ́ ni ìfẹ́ ti kó gbogbo ẹ̀ tán. Nígbà tó bá fẹ́ yàwó sílé tán tó wá di pé lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ẹ lè ṣe aláìmọ́ di hospital, lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ o lè ṣe aláìmọ́ dé hospital nítorí pé o fẹ́ tọ́jú ìyàwó. Ìyàwó mi náà fi ọkọ gbogbo tí wọ́n ń kójọ pátá ọkọ ní fi ń sìn, kò wá nífọ̀kànbalẹ̀ látara ọkọ tó fẹ́. litaskunu ilayha. Ọlọ́run ní tá a fi torí ẹ̀ ṣe ìgbéyàwó ló fi fún yín ni kẹ́ ẹ lè bá ní ìfọ̀kànbalẹ̀. wa ja'ala bainakum mawaddatan wa rahmatan. Ọlọ́run ní tá a fi torí ẹ̀ gbé ìgbéyàwó kalẹ̀ ní ìfẹ́. Níjọ́ tí marriage bá ti dágbére nínú ìgbéyàwó a jẹ́ wípé kò sí àlùbáríkà mọ́ nínú ìgbéyàwó yẹn mọ́. Ìgbéyàwó ní tó ṣe pàtàkì ń bẹ ní ìfẹ́. Bákan náà ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run fi torí ẹ̀ wá ṣe ìgbéyàwó lófin òun náà ni ìmọ̀wòlẹ̀ ard. Ọlọ́run fẹ́ ká tán lórílẹ̀, ó fẹ́ ká mọ bísí ká mọ rẹ̀ sí, káwọn kan mọ jẹ́ khalifa tanfil ard, kí wọ́n mọ jẹ́ àrólé Ọlọ́run lórílẹ̀. Ló fi jẹ́ wípé ẹni tó bá para ẹ̀ yálà ogun rẹ̀ pa ni àbí ó gbé májèlé jẹ, irú ẹni bẹ́ẹ̀ ó kàn bínú Ọlọ́run láyé àti lálùkìyámọ̀. Téèyàn bá para ẹ̀ nísìn iná sòòsé ni, nítorí pé kí ni èròǹgbà Ọlọ́run ni ò fẹ́ kó wá sórí ìmúṣẹ wọn. Tí gbogbo wa bá ń bínú pé gbogbo ohun tí ń lọ yìí kò lọ bá àti fẹ́ kó lọ táwa pokùnso ẹ̀dá kùtà ní òṣèkù láyé mọ́. Ọlọ́run wa ní gbogbo bó tilẹ̀ wù káyé ó le tó ẹ̀ mọ̀ gbébẹ̀ náà ni. Ọlọ́run fẹ́ ká mọ̀ gbé orí ilẹ̀, àwa lè mọ̀ gbé orí ilẹ̀ àfi ká mọ̀ rí marriage. Níjọ́ tí ò bá ti sí marriage mọ́ a jẹ́ pé àwọn èèyàn kan lórí ilẹ̀. Tó pé kí tí ò bá ti sí marriage kò lè sí ọmọ, bí ò bá ti sí ọmọ kò lè sí èèyàn ní orílẹ̀ mọ́. Ló fi jẹ́ pé Ṣèitán ó rán àwọn ọmọ ogun ẹ̀ jáde níjọ́ kan, ó ní mo fẹ́ kẹ́ ẹ lọ da àwọn èèyàn láàmú. Gbogbo wọn wá jáde lẹ́yìn wákàtí díẹ̀ wọ́n wá dé padà. Ìkan wá dé wá ní ọ̀gá mo ṣe tẹ́nìkan ò ṣe rí. Ọ̀gá ní kí ló ṣe? Ó ní tèmi ṣe ni wípé ẹnìkan tí ń kírun mo dá irun mo dàrú mọ́ lọ́wọ́. Kò padà wá ojú tuntun tó kírun dé ó kàn padà pa àwọn tì ní kò kàn kírun mọ́ ni. Ṣèitán ní òkúṣẹ́ iṣẹ́ tó ṣe yìí lágbára lóòótọ́. Ẹnìkejì ní iṣẹ́ tèmi lọ ṣe náà ni wípé ẹnìkan tí wọ́n kó owó olówó tì lọ́dọ̀ mo wá ti ìfẹ́ owó bọ̀ lọ́kàn títí tó fi wá fẹ́ràn owó tó padà wá fi kílèmù owó olówó. Ṣèitán ní ìwọ náà gbìyànjú, oníkálukú wá ń kan tí wọ́n ṣe, wọ́n wá ń kan tí wọ́n ṣe. Ṣèitán wá ní ó kù wọ́n náà, ìyẹn wá ní iṣẹ́ tèmi ṣe ni wípé ọkọ àti ìyàwó táàrin wọn tó mo dàárín wọn rú. Ṣèitán wá họ́ọ̀gì ẹ̀ wípé ẹni tó ṣiṣẹ́ gẹ́gẹ́ rè ìwọ ló ríṣẹ́ ṣe nínú gbogbo àwọn tí mo rán lọ sílé ayé yìí. Nítumọ̀ pé ẹni tó bá rí ìtọ́lọ́wọ́n bá sopọ̀ tó bá rí túká òun ló ríṣẹ́ ṣe. Marriage okùn tọ́lọ̀ ń so ni tá a sì gbọ́dọ̀ ṣọ́ra wípé a mọ̀ ṣọ́ okùn yẹn ká mọ̀ fún èṣù láyè láti gé okùn yẹn, torí tó bá ti lè gé nínú ọ̀gá iṣẹ́ tó lè mọ fi ṣe fáàrí jù láyé nù. A ti wá mọ ìdí mẹ́ta pàtàkì
tọ́lọ̀ ń fi torí ẹ̀ gbé marriage kalẹ̀. Ìdí àkọ́kọ́ ni ká bímọ, ìdí ẹlẹ́ẹ̀kejì ni fọkànbalẹ̀, ìdí ẹlẹ́ẹ̀kẹta ni ká lè bá ọmọ ráwọn èèyàn lórílẹ̀, káwọn èèyàn mọ̀ tán ní orílẹ̀. Ó dáa, ojú wo wá ní Islam fi wo medical examination before marriage? Bí a bá ń sọ̀rọ̀ nípa àyẹ̀wò síwájú ká tó ṣègbéyàwó, kò sí lójú ayé Ànábì wa Muhammad, àwọn sàábé náà sì mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀. Àmọ́ nínú ṣẹ̀ríà Islam, al-aslu fi kulli shay'in al-ibaha, ìpìlẹ̀ gbogbo nǹkan nínú ṣẹ̀ríà Islam òun náà ní pé ó lẹ́tọ̀ọ́. Ma lam yarid nassun qat'iyyun yadullu ala tahrimihi, tá a bá ti rí àyà kan àbí hadisi kan tí ń dá lórí wípé kíní yẹn èèwọ̀ ni. Lápèjúwe nísìnyí kéèyàn bí mi léèrè pé kí ni ìdájọ́ fóònù, ẹ mọ̀ pé àyá Al-Qur'an sọ̀rọ̀ nípa fóònù, hadisi Ànábì sọ̀rọ̀ nípa ẹ̀. Nígbà tá a ti rí kíní kan tó tako yẹn o, a jẹ́ pé fóònù náà nǹkan tá a lè lò ní níwọ̀n gbà tí a bá ti rí hadisi kan àti àyà kan tó tako. Lẹ́yìn náà tá a sì rí wípé àǹfààní rẹ̀ pọ̀ ju aburú ẹ̀ lọ. Nígbà míì bẹ àyà lè má tako nǹkan, hadisi lè má tako, àmọ́ aburú kíní yẹn ó pọ̀. Lápèjúwe nísìnyí ṣíṣà, àwọn tí wọ́n fa ṣíṣà, ẹ mọ̀ wípé a lè rí àyà kan pàtó nínú àyà Al-Qur'an tí ó sọ wípé ṣíṣà o kò dáa. A dẹ̀ lè rí nínú hadith, lẹ́yìn wípé a mọ̀ rí nǹkan tí ó mọjọ́ ni. Àmọ́ tí ó jẹ́ káwọn àfáà dájọ́ wípé kíní yóò dá ní wípé wọ́n ti rí pé aburú rẹ̀ pọ̀ ju dáadáa rẹ̀ lọ. Sheikh Ibrahim Inyas radiyallahu ta'ala anhu, Sheikh Ibrahim Inyas ni Ọlọ́run ò ní pè yín lọ sí kíní kan láyé illa wa kana lahu lakum khayrun, àfi kó jẹ́ pé dáadáa ń bẹ ń bẹ fún yín. Ọlọ́run wá ní ẹ jìnà sí kíní, àfi kó jẹ́ pé aburú kíní yẹn pọ̀ ju dáadáa rẹ̀ lọ. Tọ́ba dọ́dá, ṣé ó tọ́ àbí ò tọ́? Ìpìlẹ̀ gbogbo nǹkan tí a bá ti rí hadith àbí Al-Qur'an tó tako ní pé ó tọ́. Ìdí tí ó fi wá tọ́ náà ni wípé nínú Suratul Baqarah àyà 195, ولا تلقوا بأيديكم إلى التهلكة wala tulqu bi aydikum ila tahaluka. ولا تلقوا بأيديكم إلى التهلكة. Ọlọ́run ní ẹ má fi ọwọ́ ara yín para yín o. La tulqu bi aydikum ila tahaluka, má fi ọwọ́ ara rẹ wá kú fúnra rẹ. Ìyàwó tẹ́lòmí gbé sílé àgbà náà ni. Àmọ́ kó tó di àgbà náà, Islam fún aláǹfààní pé kí àìsàn tó di ohun tí ó tàn ká tètè mójútó kó tó tàn. Òun làwọn olóyìnbó sọ pé prevention is better than. Àwọn wa kọ́ ló kọ́kọ́ wí, Ànábì ló kọ́kọ́ wí. Ànábì ní tẹ́ bá ti ń kófì pé kíní yìí fẹ́ di problem ńláńlá láti kékeré náà ni ẹ ti mójútó. A ní afẹ́yàwó nítorí kálíbà nífọ̀kànbalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní onífọ̀kànbalẹ̀ nínú ìgbéyàwó. La ilaha illallah. Nínú tí ó wá jẹ́ kẹ́lòmíì nífọ̀kànbalẹ̀ ni àìsàn tíyàwó rẹ̀ ń bá jà tí wọ́n ná owó lé lórí. Bẹ́ẹ̀ sì ni ó wá fojú kéré pé kí ni gbogbo blood group yìí. Ànábì ò ṣe, àwọn sàábì ò ṣe. Tó bá sì mọ̀ ni yóò lè mọ èyí tó yẹ kó ṣọ́ra fún, yóò mọ tí ò yẹ kí ó wọ̀ bẹ̀. Al-Qur'an sọ pé ẹ má ti ọwọ́ ara yín bọ inú parun. Ló fi jẹ́ pé arákùnrin kan wá bá Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ó lá Ànábì mọ́ ọmọbìnrin kan ó sì wù mí púpọ̀, mo sì fẹ́ràn rẹ̀. Ànábì ní ṣó fẹ́ràn oníbẹ̀ ni. Ànábì ní lọ wò dáadáa, lọ wò dáadáa. Nígbà náà Ọlọ́run tí Ànábì gbà lérò ní pé kó wo ọmọbìnrin yẹn wò dáadáa, ó ṣe ìwádìí nípa ẹ̀ dáadáa. Àmọ́ láyé nísìn lábẹ́ ìwádìí náà ni ká ṣe ìwádìí pé ṣé kò ní any problem lára. Òun ló wá bí ká ṣe medical examination, pé ká yẹ̀ wò dáadáa ṣó lè bímọ, ṣé ò lè bí, blood group ẹ̀ ṣó papọ̀ mọ́ tọ̀dọ̀ tèmi. Bákan náà Ànábì wa Muhammad, Ànábì ní tadawaw ibadallah, ibadallah. Tadawaw ibadallah. Ànábì ní ẹ̀yin ẹrú Ọlọ́run ẹ ṣe oògùn, ẹ lo oògùn. Fa inna Allaha lam yada da'an, torí pé Ọlọ́run ò gbé àìsàn kankan kalẹ̀ láyé àfi kó jẹ́ pé bó ti dá àìsàn yẹn ló ti fi oògùn ẹ̀ tì lẹ́gbẹ̀ẹ́. Kí àìsàn tó wá ṣẹlẹ̀ a lè ṣọ́ra fún kó tó ṣẹlẹ̀. Nínú tẹ́ẹ̀tì mọ́pá lè ṣọ́ra fún ní pé Ànábì ní la turidu limumurido ala limusehe, ó lẹ́ni tí ò bá lálàáfíà ẹ má jẹ́ ó wọlé tọ̀ ẹni tó lálàáfíà.
ẹni tí ò bá lálàáfíà ẹ má jẹ́ wọlé tọ̀ ẹni ló fi jẹ́ pé tẹ̀ bá ní kó wọn náà ní kí wọ́n máa sọ ọmọ ní kó gbé lọ isolation kó mọ̀ darapọ̀ mọ́ àwọn tí ní bí ẹ bá ní ṣàìfì ní ìsìlábà gbọ́ kó lè ṣàìfì ṣé a súnmọ́ a nífẹ̀ẹ́ bá jẹun kódà bá a bá gbọ́ kó jẹun bì kàn lébẹ̀ àdébí ni ẹni tó bá ní àìsàn ẹ má jẹ́ wọlé tọ̀ ẹni tí ò láìsàn bó la máa ṣe wá mọ̀ with check up in tó bá máa lídìí wa débi kan tó jẹ́ pé òun láfi rí ọ̀rọ̀ ànábì múṣẹ nǹkan ẹ̀ náà gẹ́gẹ́ fún aláàrẹ̀ àárẹ̀ kọ́ ọmọ ẹ̀ tó rí nísìn èmi dúró mo ti dúró yìí nísìn ẹ̀yin náà dúró bẹ́ẹ̀ ti dúró yìí nísìn tí n bá sọ̀rọ̀ máa ní kankan ò ṣe mí bí dókítà bá tẹ́sì mi nísìn àmọ́ iye nǹkan ní òun ṣe mí èmi sì ń rí àmì ní pé nǹkan kan ò ṣe mí látàrí pé mò ń sọ̀rọ̀ àbẹ̀kọ́ mò ń rí mò ń jẹun mo sì ń sùn lásìkò àmọ́ tó bá tẹ́sì mi nísìn yóò mọ̀ sọ pé àfà ẹ̀jẹ̀ yìí nǹkan báyìí tó sì jẹ́ pé tí n bá mójútó ó lè padà wá jẹ́ kẹ́mi mi gùn kọjá bí mo ti léwò ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á ní ó sọ́kú bẹ́ẹ̀ sì ni ó lè jẹ́ pé kíní kan ti ń dáméjì ti pẹ́ lára ẹ̀ tí ó mọ̀ ẹ wo ọkọ̀ mẹkáníìkì bá sọ fún yín pé ọkọ̀ yìí ti due fún service but ọlápọ̀ ń ṣiṣẹ́ èyí máa wò pé kò tí ì due fún service ṣe bó ń ṣiṣẹ́ tó bá náàkì lójijì service mẹ́ta wà nílé gbé dìde ló fi jẹ́ pé kó tó wá náàkì yẹn ló yẹ ká service ẹ̀ check up yẹn Islam tako níwọ̀n gbà tó bá ti jẹ́ wípé ìpìlẹ̀ rẹ̀ ń tó tọ́ ni àwa ní ànábì ní ẹ má wọlé tọ̀ ẹni tó láìsàn o nítumọ̀ pé ká mọ ẹni tó láìsàn láàní fi wọlé tọ̀ tá bá ti mọ̀ láti jìnà sí as lélẹ̀ wọ́n náà fi wá lè jìnà sí pé èmi náà as ni mi ká mọ̀ wá lọ kó rárá wa ẹ̀yìn pé láyé lánàá nílùú kan ẹ lè rí ẹni tí ń bí àbíkú bíi 10 láyé nísìnyí àbíkú ti dínkù àbẹ́ẹ̀kọ́ ẹlòmíì lè bí ọmọ lẹ́ẹ̀mẹ́wàá tọmọ náà sì mọ́ kú àmọ́ láyé nísìnyí kò wọ́pọ̀ mọ́ ìtumọ̀ ìpè ń tá ń pè lábíkú lánàá 90% rẹ̀ mi ò ní gbogbo rẹ̀ o 90% rẹ̀ àìmọ̀ blood group ni àìmọ̀ ẹ̀jẹ̀ wípé ta ni ẹ̀jẹ̀ wa gbọ́dọ̀ bá pàdé ẹ̀jẹ̀ wo ni ẹ̀jẹ̀ wa ò gbọ́dọ̀ kàn àbíkú ti wá dínkù nísìn nígbà tó yẹ pé àwọn dókítà ti sọ pé lágbájá wọn ò lè fẹ́ ara wọn àwọn náà ti wá jìnà sí ara wọn èèyàn wọn bímọ nọ́mà ẹni tó bá wá lo agídí náà yóò fẹ́ ẹ̀hún gbogbo dúkìá rẹ̀ lé lórí tán lórí pé ó fẹ́ borí àìsàn yẹn kọ́ọ̀lá kọ̀sùl anabi Muhammad sọ báyìí pé takayyaru linutfikum anabi ní ẹ ṣẹ̀ṣà fún spáàmù yín ẹ ṣẹ̀ṣà fún spáàmù yín takayyaru linutfikum ẹ ṣẹ̀ṣà fún kíni fún spáàmù yín wankihul akfa ẹ wá fẹ́ obìnrin tó pé gbogbo general check-up pátá là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó lè jẹ́ blood group ó lè jẹ́ genotype gbogbo tí n bá ti ń jẹ́ pé check-up tó fẹ́ wáyé síwájú ìgbéyàwó là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé Islam faramọ́ ká lọ ṣe àbí ká mọ̀ lọ ṣe àǹfààní rẹ̀ òun náà ní pé ma'rifatu mada qudratil katib tá bá lọ ṣe check-up ó lè mọ̀dá lórí blood group ó lè mọ̀dá lórí genotype any check-up tá bá lọ fún nígbà míì ń bẹ òun ló jẹ́ àmọ́ bó o lọkùnrin ti lágbára tó ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó obìnrin míì lágbára jọkọ lọ ló padà fi ń yàlè ó ní agbára ju ọkọ lọ bẹ́ẹ̀ sì ni bóbìnrin ò bá gbádùn kí ní ètò wọn kì í complain lẹ́yìn tó bá rí bó bá débi àmì ni wọ́n tó sọ àmọ́ tá bá ṣe yóò pé èmi bí mo ti wà yìí mo ti ná gbòòrò mo ti ná gbára irú ẹni báyìí ò ní lè handle mi bákan náà yóò mọ̀ wípé lágbájá kò ní nǹkan ọmọkùnrin ẹlòmíì ṣègbéyàwó tó ló padà mọ̀ ó ń bẹ nú obìnrin tí ò lójú abẹ́ ń bẹ nú ọkùnrin tó yẹ pé nǹkan ọmọkùnrin ò tẹ̀ lé débi kankan tá a bá ṣiṣẹ́ pọ̀ àmọ́ kò ní jẹ́ pé a ti wọnú ẹ̀ tán láàmọ̀ wa ni ọlọ́run irú kí la wá bára wa nú ẹ̀ yìí bákan náà alkashifu amma fi ahdi imamin ukimin tá a bá ṣiṣẹ́ pọ̀ ló jẹ́ ká mọ̀ pé ṣé lágbájá ló ní problem nàbí mo ní problem ẹ wo ọ̀pọ̀lọpọ̀ gbà tá a bá ń wá ọmọ tó bá jẹ́ pé àbá ṣiṣẹ́ pọ̀ púrí ọkọ ò ti mọ̀ dáhùn lẹ́bi kọ́ tó mọ̀ pé àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá nígbà mìíràn bẹ ìyàwó náà ó ti mọ̀ dá ọkọ lẹ́bi kọ́ tó mọ̀ pé tẹ bá wà wo àwọn alákọ̀wé dáadáa tí wọ́n ti ṣe pọ̀
tẹ́yìn bá wá sọ pé ẹ sáré ẹ bímọ wọn ni ẹ kò sí nǹkan kan tó ṣe ìyàwó mi kò sí nǹkan kan tó ṣe ọkọ mi wọ́n ti ní trust nínú ara wọn nítorí pé kí ni wọ́n ti ṣe ní tó yẹ kí wọ́n ṣe but tí wọn ò bá ṣe medical examination wọ́n máa kẹ́fí síra wọn ká lè kẹ́fí síra wa Islam tako ká lè wò pé lágbájá ló ní problem tó bá jẹ́ pé nǹkan ló ní problem àti jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run kódà tó bá ti rí pé àwọn ẹbí rẹ ti wá jókòó lé Ọlọ́run má wulẹ̀ mọ́ ohun kankan ẹ kọrí lọ medical examination straight pé èmi àti ìyàwó mi àbímọ ṣé ò sí nǹkan kan tẹ bá rí pé kò sí nǹkan kan ẹ wá bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run àwọn ìgbìyànjú tẹ bá máa ṣe lọ àmọ́ ẹ̀ tí ì ṣe ó ti ń dẹ́yàwó lẹ́bi wọ́n tó wá nàìjíríà lọ ní ara ìlú kí lè fẹ́ wá débẹ̀ medical examination báwo sáà bí ṣe wú ẹ̀rí ni. sallallahu alaihi wasallam. bákan náà lábẹ́ medical examination náà ni genotype wà ń bẹ o boyfriend and girlfriend courtship ó wù mí kí n fẹ́ ọ àmọ́ mi ò tí ì lè mú ẹ lọ lé ó dìgbà tí bá tó mọ genotype rẹ kí ni Islam sọ ń parí ẹlòmíì ojú òkú léèyàn lọ́hùn bẹ́ẹ̀ ni ìyá tó ń tí ó bá ti lọ tí bá ti mẹ̀jẹ̀ rẹ bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ pé ẹnìyẹn mọ ẹ̀jẹ̀ ara rẹ̀ tó rí pé ẹ̀jẹ̀ òun wà dangerous pé ibi tó ń wà òun nídìí ẹni tó lè gbé òun irú ẹnìyẹn à ní bá wí lákòójọ ẹni tó jẹ́ as nísìn ó wá fẹ́ fẹ́ boyfriend ẹ mọ̀ pé ó fẹ́ fẹ́ nìkan ẹ mọ̀ kó gbọ́dọ̀ confam tó fẹ́ kí ni òun náà ti fẹ́ pé òun kan fúnra láwọn òun wà lórí ewu kóhun túmọ̀ wá lọ kó ọmọ òun sínú ewu àbúrò báyìí pé ó wà ní aa nọ́mbà tó wà nọ́mbà bó ti yẹ kó wà yóò wọ yẹn ìwọ lè mọ̀ fọ́ọ̀sì èèyàn tó ìwọ máa láníyàn pé kò sẹ́ni tẹ́mi gbé ìrìn àjò tí mo ní gbé bí èyí bá fẹ́ as ó lè gbé yóò wọ lè mọ̀ fọ́ọ̀sì àwọn tó yẹ pé ìwọ bá wà ní dangerous level ó máa jẹ́ ọ̀ranyàn fún ẹ kí wọ́n náà select tó gbé gíní mọ́ kó tí ẹ bá ọmọ tí ń bọ̀ tó bá dúró lórí ọkọ kámọ̀ ní ọmọ ìdílé mùsùlùmí lèmi èmi ò lè lọ fún no Islam fẹ́ ká lu àgbọ́yé torí pé kí ni bí Islam fẹ́ ká lu àgbọ́yé ni Ànábì ní firra minal majzul ó ní sá fún adẹ́tẹ̀ ẹ tó bá ti dẹ́tẹ̀ firaraka minal asad bó ṣe máa ń sá fún kìnnìún nítorí ìpẹ́ tó bá ti lè rí ẹni tó ní any virus tó jẹ́ pé ó lè transfer from one body to another sá fún jìnnà sí tó bá ní kódà torí kíní òun yànda ẹlòmíà ní wọn gbọ́dọ̀ fi torí ẹ̀kọ́ yànda Ọlọ́run lè fàlùbáríkà sí agbá Ọlọ́run ká gbogbo nǹkan ká tó fa gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ àánú kọ́kọ́ ṣe gbìyànjú náà ká tó fa gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ àá ṣe ìgbìyànjú nínú àǹfààní rẹ̀ ni wípé ìjádù jílin jadidin khalin min al-amradil wirasiyya tí a bá ṣe gbogbo examination tó yẹ ká ṣe yóò jẹ́ kí a bring up àwọn generation tí wọ́n gbọ́ pábọ́sẹ̀ kó bí àìsàn àbíkú ẹ̀rí pé mo sọ ní ti pé kò sábìkú dàbí alára àmọ́ bí tẹ́lẹ̀ àbíkú pọ̀ nítòsí bí náà ni àwọn nǹkan tí wọn ò kíyèsí yìí ẹ̀sìn Islam ń ṣe ẹ̀sìn bọ́ gidi tí ó mọ̀ takò nǹkan blindly ká tó lè takò nǹkan wò pé ṣé disadvantage ẹ̀ pọ̀ ju advantage ẹ̀ lọ ni Ànábì ní ẹbímọ tó pọ̀ tazawwajul waduda ẹbímọ tó pọ̀ ẹ fẹ́yàwó tó fẹ́ràn yín kẹ́sì fẹ́yàwó tó lè bímọ fa inni muqatirun bikumul umama yawmal qiyamah torí pé kí ni ìfi ń fọ́n bùjọ́ ìgbédà kìyàmọ̀ ọmọ tó bá lálàáfíà Ànábì ò fi ṣe fàárí o kò ń ṣe òkú ọmọ o tó pé kí ni ọmọ tó bá lálàáfíà ni ó jà fẹ́ sìn alálàáfíà ló jálè jòkó wà síbáyìí tó bá yẹ pé síkìlà ní mi ò ní ti sọ̀rọ̀ 20 minutes yóò ti mọ̀ rẹ̀ mí Islam fẹ́ ká produce ọmọ bẹ́ẹ̀ ká produce ọmọ tó lálàá tó bá jẹ́ pé abáwá sáré gbogbo ẹ̀ lẹ́yìn gbogbo medical examination náà abáwá kó síbẹ̀ abẹ kádàrá nìyẹn ẹlòmí lè ṣe owó check up tó ń tíbẹ̀ náà wọ́n padà bí ọmọ síkìlà abẹ kádàrá Ọlọ́run ni àmọ́ látúlikú bí àìdínkùn ilà tàhálùkà èèyàn fúnra yẹn mọ́ tìra ń wọbẹ̀ ní àwọn àfáà tí wọ́n sọ pé a lè ṣe àfáà wa alustad Abdulrahman Sobuni wọ́n ní a lè ṣe medical examination before marriage kódà àwọn sọ pé ó dáa ká làálẹ̀ nítorí kí divorce mọ́ sáré wọlé ọ̀pọ̀lọpọ̀ divorce ló ń sáré wọlé yẹn àwọn nǹkan tó yẹ ká yẹ̀wò láti pilẹ̀ tá yẹ̀wò tó ní nígbà tá Ànábì ni lọ yẹ ọmọ obìnrin yẹn wò lọ́wọ́ Ànábì yẹn ó ti kó tán Ànábì ló ní Jawami'ul Kalim
àwọn ọ̀rọ̀ tó kó nǹkan tán Ó kó nǹkan sínú. ẹni máa wò pé bí ànábì ní lọ wò ó ẹni máa lọ bá ní nǹkan pọ̀ bí ká wo bó ti lágbára tó ìyẹn kọ́ o lọ yẹ ẹ́ wò àwọn kan tó yẹ kó o mọ̀ ṣé wàá rẹ̀ tẹ́ ọ lọ́rùn ṣé ṣe rẹ̀ tẹ́ ọ lọ́rùn ẹbí tó ti wá lẹ́yìn náà àlàáfíà rẹ̀ bákan náà Dr. Hamadati Maula Ainain ẹ̀rí tó wá mú wá náà ni gbogbo àdìsí kàdísí pé ká sá fún ẹni tó bá láìsàn gbogbo àwọn àdìsí náà ó jẹ́ ká mọ̀ pé ìsìláàmù fẹ́ ká fi àlàáfíà wa ṣeré náà àfà tó wá takò pé kò ní di medical examination kò ní di genotype kò ní di blood group nínú wọn ni àfà wa Abdul Aziz bin Baz àfà àgbà ọdí Allah ta'ala ni àfà Yusuf al-Qaradawi ẹ mọ wá gbọ́ ẹ̀rí wọn ní qala Rasul anabi sọ yìí pé qala Allahu Ọlọ́run sọ yìí pé ó sọ hadithu kudusi lélẹ̀ ana inda zonni abdi èmi Ọlọ́run èyí ń wà níbi nǹkan tẹ́wù mi bá ti ń wò tó bá ti léwò pé ìgbéyàwó yìí ó máa yí ẹ̀dì sí àlàáfíà náà ló máa yí ẹ̀dì sí tó bá léwò pé ìgbéyàwó yìí máa padà yí ẹ̀dì sí nǹkan tí ò dáa tó léwò náà ló máa ṣẹlẹ̀ wọ́n torí ẹ̀ àrídìí medical check-up ẹ̀rí ìfẹsẹ̀ rìn lẹ́tọ́ níwé kí ni a gbọ́dọ̀ fi torí pé ana inda zonni abdi káwá dúró sẹ́nu tírẹ́nì káwá ní torí pé àti nígbàgbọ́ pé ó súnmọ́ kí tírẹ́nì kó stop tí ó bá fi déwájú wa ó dẹ̀ súnmọ́ kó má gbá wa káwá nítorí ẹ̀ tírẹ́nì o lè gbá wa torí kí ni níta bá ti lérò ló máa ṣẹlẹ̀ tírẹ́nì lè gbá yẹn o inda zonni abdi ń bíbáyìí òun ni pé tó o bá lérò pé o bá foríjì Ọlọ́run pàdé o bá pàdé tó o bá lérò pé o ní bá foríjì Ọlọ́run pàdé o ní bá pàdé tí ẹ bá jẹ́ lẹ́ṣẹ̀ tó bá rò pé Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ mi jì mí tó bá ti lérò bẹ́ẹ̀ Ọlọ́run máa foríjì ẹ̀ tó bá lérò pé kò lè foríjì ẹ̀ náà ni o ana inda zonni abdi ìyẹn ò lọ lórí eléyìí ká wá dúró ká mọ̀ wá ṣègbìyànjú tó yẹ ká lápèjúwe nísìnyí èmi àfa mo wá wò sùsù mo wá lọ fẹ́ olóṣó mo wá dúró lórí pé ana inda zonni abdi mo wá dúró lórí ẹ̀ pé bóyá yóò ṣéǹjì èmi àti rẹ̀ ò sì jọ lọ́wọ́ tẹ́lẹ̀ wípé wàá ṣéǹjì o ẹ mọ̀ wípé kò lè wọlé mi kó kà ṣéǹjì lójijì tó yẹ kí ni àjọ lọ́rọ̀ ká tó kó lọ́rọ̀ lọ́wọ́ àwa náà kọ́kọ́ gbígbífẹ̀ ó dáa ní sí mo kàn ń wọ ọmọbìnrin náà kan mi ò rẹ̀ tó sí ẹ̀ mi ò sọ pé ana inda zonni abdi wá ní Ọlọ́run ó dẹ̀ rí pé mo fẹ́ tó sí ọmọ yìí o bá mi tó sí ẹ̀ Ọlọ́run ò ní bá mi tó sí ẹ̀ èmi ni màá kọnu sí bákan náà àdìsí tó tún wá wọ́n ní qala Rasul ànábì sọ pé idha kataba ilaykum man tardawna dinahu tẹ́ bá ti rí ẹni tẹ́ láìkì ẹ̀sìn rẹ̀ tẹ́ tó sí ẹ̀ wa khuluquhu tẹ́ tún láìkì wá rẹ̀ fazawwiju ẹ fi ọmọ yín fún tẹ́ bá ti rẹ́ni tó yẹ kó lẹ́sìn tó níwà ẹ fi ọmọ yín fún ó tún wẹ́ pé àǹfààní wa sọ pé kò ní di medical examination mọ̀ pé ànábì sọ pé ẹ̀sìn àtiwà ní ká kò mọ́ lórí bẹ́ẹ̀ nìkan ànábì ní ká wo ẹ̀sìn àtiwà ó dáa tá bá wo ẹ̀sìn àtiwà ń gbà mí náà ànábì náà tún ní ká tún wẹ bí ànábì náà tún ní tún ká wùlì maria wọ́n máa ń fẹ́ obìnrin nítorí nǹkan mẹ́rin tánàbí tó wá dárúkọ ẹ̀ ibẹ̀ kọ́ ló tó wá mọ́ sí ibẹ̀ kọ́ ló tún mọ́ sí ó ní ló pé torí pé ó lẹ́wà torí pé ó lẹ́bí torí pé ó lẹ́sìn wà kúlìkìá ó wá níwà ẹ wá dàkún ẹ máa ká tó lè fẹ́ obìnrin torí ìmọ̀ náà ẹ̀mọ́ ẹ̀mọ́ ká tó lè fẹ́ obìnrin torí pé obìnrin ní fẹ́ẹ̀mù ẹ̀mọ́ ká nǹkan tó lè fi torí ẹ̀fẹ́ obìnrin tó pọ̀ á tó lè fẹ́ obìnrin torí pé ó ní gbajúmọ̀ pé dídárúkọ ẹ̀sìn àtiwà àwọn ni tọ́ọ̀pù tá a gba kọ́kọ́ wò àwọn lábẹ́ bá ṣe wú méjì náà tẹ́ni ò bá lálàáfíà tó máa fi sin Ọlọ́run kọ́ tó yẹ kí ni afẹ́fẹ́ obìnrin tó lẹ́sìn nítorí kí ni kó lè bá kọ́mọ wa àmọ́ obìnrin tó fẹ́ kọ́mọ wa yìí sí kílà ni ṣé ó lè rọ́mọ kọ́ lẹ́sìn ó lo oṣù kan lọ́sítà ó lo ọ̀sẹ̀ kan lé lẹ́yìn ọ̀sẹ̀ kan ó tún padà sọ́sítà ṣé ẹ̀sìn rẹ̀ ó lè rí transfer fọmọ àánà ọkùnrin yìí dá ó níwà ó dẹ̀ lẹ́sìn àmọ́ sí kílà ni ṣé ó ti yé báwọn ló fi jẹ́ pé tá bá ti ṣe medical examination yẹn ká mójútó àlàáfíà ara wa ká tọ́jú ara wa débi tá a bá lè tọ́jú ara wa dé káàlù ẹ̀tẹ̀ ní àkódà ẹ gbìyànjú lẹ́yìn ìgbà tá a bá gbìyànjú tá a ká wá fa wẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ ìtumọ̀ ìpè nínú tá a welcome tá a dẹ̀ allowed tá a dẹ̀ gbára wa ní gbìyànjú ẹ̀ ní wípé táyé medical examination bá yọ before marriage ká lọ fún un àmọ́ kì í ṣe wípé òun ni first thing tá a máa kọ́kọ́ wò a máa wo ẹ̀sìn àkọ́kọ́ a máa wo ìwà ẹlẹ́ẹ̀kejì a wà wo àlàáfíà náà àlàáfíà náà ṣe kókó tó pé kí ni ẹni tó níwà kí ni ó fi lò wá rẹ̀ àlàáfíà ni
yóò bá lálàáfíà kò sí nǹkan tó máa fi bò ló fi jẹ́ pé al-Islam dinul ilmi wal amal ẹ̀sìn ìmọ̀ ni àti ẹ̀sìn iṣẹ́ tá bá fẹ́ takò nǹkan ká wo dáadáa ká ṣèkè wo dáadáa ẹ wo lápèjú ẹ̀ kí ẹ lọ fẹ́ obìnrin tó ní ṣáìbì ẹ mọ̀ pé èèyàn ti wọ one chance sínú tó yẹ kí ni agbára pé ọlọ́run làmí kọ́ leléyìí o ó kú yẹ́nyẹ́ fún ni nínú salbiyat disadvantage medical check-up àti medical examination òun wà rí méjì ni àkọ́kọ́ ẹni tó bá ti lè mọ ìṣòro rẹ̀ tí a bá ti lè mọjọ́ ọkù rẹ̀ kò ní rẹ́rìn mọ́ tí a bá ti lè mọ kóhun ní pọ́blẹ́mù kan inú rẹ̀ ní dùn mọ́ yóò mọ lífù hayatan kọ́lìkọ́tàn ayé ìbànújẹ́ ní wọn lífù Islam ò ní fẹ́ ká mọ lífù ayé ìbànújẹ́ tó gbé kí ni Islam mọ̀ pé mélòó mélòó aláìsàn tó dẹ̀ máa dára nínú ayé mélòó mélòó ọmọ tí àwọn AS tó dẹ̀ máa bí tádẹ̀ gbélé ayé lóòótọ́ ó lè jẹ́ pé owó ló fi gbélé ayé o ó lè jẹ́ wàhálà ló fi gbélé ayé o àmọ́ yóò gbóhun rere ṣe àmọ́ Islam ò ní ká máa risk ẹ o bọ̀ Islam kò fẹ́ kó yíwa pé nígbà mi bẹ hope ká mọ̀ jẹ́ òkú lára wa lápèjúwe lánàá mo wà ní báǹkì lánàá nídìí ATM ọkùnrin kan wá bọ́lẹ̀ nídìí mọ́tò ẹlẹ́sẹ̀ kan mo tẹ̀lé wa mọ́tò tó wà mọ́tò tó lágbára ni wọ́n á kọ́ Ọlọ́run níbi tí ẹlẹ́sẹ̀ méjì ò ti ní mọ́tò ibẹ̀ ni ẹlẹ́sẹ̀ kan ti ní mọ́tò ẹ mọ̀ ní kó wá kọ́ni sóbìnrin kan kó wá nítorí pé ẹlẹ́sẹ̀ kan ni bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ wá wo ntọ́lọ̀ ń pamọ́ sí lára ẹ̀ àmọ́ gbogbo ẹ̀ náà ká kó gbogbo ẹ̀ níwájú Ọlọ́run ká dẹ̀ mọ́ fojú kéré àwọn nǹkan tó bá gbélé tó bá jẹ́ nǹkan ọ̀làjú tá a fẹ́ travel nísìn ẹgbẹ́ wọn gbé kíní kan sí wa lójú wọ́n yẹ̀ wá wò àṣẹ láàgbà tábàlágbà wọn ò dá padà ní pé mo lọ léyìn wọ́n yẹ̀ wò pé ṣé ò ní àìsàn kankan tó bá ní ẹ̀mí ò láìsàn ẹ̀jẹ̀ mọ́ ọlọ́mọdé ara ìwọ ò lè sọ pé ó láìsàn àwa la lè sọ nínú disadvantage ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn fake doctors wọ́n ti pọ̀ jù àwọn doctors mi náà wọ́n ní rí nǹkankan wọ́n máa wá da àárín lọ́kọ̀ọ́lẹ́yà tó ń dùn ìgbà míì wá ń bẹ àwọn olówó wọn lọ bribe doctor ọmọ wa àfẹ́ pé fẹ́ lágbájá tó bá ti wá fún check-up result báyìí ní kẹ́ fún wọn. àtó sì jẹ́ pé dókítà tó ń lónú. wọ́n máa tẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ nígbà míì bẹ wọ́n fi kíní yẹn da ìtọ́lọ́wọ́n bá kọ wọ́n fi dàrú àmọ́ advantage ẹ̀ pọ̀ advantage ẹ̀ ní ká wá wò tá bá fẹ́ wọ bẹ̀ káwa náà wò pé tó bá yẹ ká ṣe ká wádìí ẹbí rẹ̀ tá bá lè wádìí pé kí ni genotype wa ó dáa kí ni blood group wa ó dáa báwo ni status wa lálàáfíà ó dáa ẹni máa ní kí ni màá lọ waste owó kí ló kàn pẹ̀lú blood ọlọ́run ní sọ blood ikú òjijì ti ń pa ẹlòmíì yẹn tẹ bá wádìí dáadáa àlàáfíà wa nǹkan tí ó yẹ kó kú ó ti ń kú. àwọn tí ò kíyèsí ni. láyé lánàá àwọn èèyàn di 120 150 kí ló dé táwa àti sí òdì bẹ́ẹ̀ àwọn àdè là ń jẹ oúnjẹ tó fresh jù ẹ wá oúnjẹ táwọn èèyàn ń jẹ àwọn oúnjẹ tí ó dẹ̀ tí wọ́n ní fọ̀ abọ́ tí wọ́n fi jẹun ewé tó hùn ti pa tẹ́hùn ti pa tójò ti pa òun ni wọ́n bu ẹ̀kọ́ àwọn wà wà kún ní àgbọ́yé ẹ̀sìn Islam a tún pàdé lórí program wa Islam and Life pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ní ọjọ́ Monday lórí program wa My Naija latest Islamic lectures aláàjì wa tí Ọlọ́run bá fi àtọwọ́ wọn dá program yìí lẹ̀ tó fi àtọwọ́ wọn dá péjì yìí lẹ̀ Muhammadu Jami Ọlọ́run kó jọ̀wọ́ jàre mọ́ dá aláàjì náà padà sẹ́yìn gbogbo títí ń dá pátá náà aláàjì náà Ọlọ́run jẹ́ ọmọ dá sí Ọlọ́run ṣe aláàjì náà ní ọmọ àwọn ẹni Ọlọ́run àìníṣe yín lọ́mọ àwọn ẹni Ọlọ́run mọ́ Ọlọ́run ní ìkà yín gbogbo àwọn táwọn prógámù yìí látòkè délẹ̀ Ọlọ́run kó gbàdúrà ẹnìkan kan wá subhanahu wa ta'ala.